Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó, ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Wọ́n rán mi láti wá pa olóyè Sunday Igboho ṣá. Ta ló sọ̀rọ̀ yìí? Ta ló jẹ́wọ́? Kí ló dé tí arákùnrin yìí fi yìnbọn lu Sunday Igboho ṣá láti ẹ̀yìn nígbà tí wọ́n ní kó lọ kó àwọn akẹ́kọ̀ọ́ kó lọ gbà wọ́n lẹ̀ lọ́wọ́ Fúlàní agbébọn? Àwọn ta ló rán arákùnrin yìí láti kó tó lè yìnbọn sí olóyè Sunday Igboho ṣá? Ṣé ẹ̀rù ni ò bá ni? Àbí kí ló jẹ tẹ́lẹ̀ ẹkùn? Ẹ wo bí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ó ṣetán àti tú nínú fídíò yìí. Ẹ ti mọ̀ wípé tá ò bá rí àwa kì í sọ ìta bá sọ gan. Ajẹ́pà ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé àmú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Ìyá wa Yorùbáwùyí gan tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Kí ló dé tán ní kí olóyè Sunday Igboho kó má wọ ìlú Kwara? Ó padà wọ ìlú Kwara. Kí ló ṣẹlẹ̀ nílùú Kwara? Ó tún ti wà nílùú Èkó báyìí. Ta ló rán arákùnrin yìí kó tó lè yìnbọn lu olóyè Sunday Igboho? Nítorí pé wọ́n ní kí kankan ò bá ṣẹlẹ̀, obìnrin kì í ṣe kíni, kì í jẹ́ kúmọlú. Ó ti yé yín. Ẹ wò ó, ẹ ká farabalẹ̀ wo àwọn fídíò yìí. Ẹ ká kọ́kọ́ gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí lẹ́nu ìyá wa Yorùbáwùyí ká tó sojú abẹ́ǹkó fún ẹ̀yin olólùfẹ́ wa. Ó yá. Ṣèyí Mákindé kú oríire o. Ṣèyí Mákindé, àwọn ọkọ̀ ìjagun òfurufú Ṣèyí Mákindé tó lóun ọ̀dà láti jọ yìí ó ti dé. Ẹ máa gbọ́dọ̀ lẹ́nu Ṣèyí Mákindé náà. Now àwọn agbésùnmọ̀mí, àwọn báńdíìtì wọ́n ya wọ Ìjẹ̀bú o. Àwọn báńdíìtì ya wọ Ìjẹ̀bú o. Ní gbogbo pín gold tí TikTok mi mọ́ ṣe. Àwọn báńdíìtì ya wọ Ìjẹ̀bú o. Wọ́n ya wọ Ìjẹ̀bú. Nísìn kò sí pé bí èèyàn ń lọ sóko, èèyàn ń lọ sódò, àbí èèyàn ń lọ síbì kan wọ́n wá lọ jíyàn gbé nísìn. Báńdíìtì ti ń wọ inú ilé. Ó jẹ́ fún mi ní ìṣẹ́jú kan. Wọn ò dúró kí àwọn èèyàn kí wọ́n jáde mọ́ kó tó máa lọ kó wọn. Wọ́n lọ ń kó wọn nínú ilé nísìn níjẹ̀bú ni o. Ẹ sáré play ẹ̀ fún yín. Ká tó wá padà lọ sí ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ń pè mí àgàgà àwọn ọmọ Kwara. Wọ́n ṣà ń pè mí ní Yorùbáwùyí ṣó wá dá bẹ́ẹ̀, ṣó wá dá bẹ́ẹ̀. Ẹsẹ̀ sì lè mọ̀ mú sọ̀rọ̀. Alóúnjẹ bẹ̀, alóúnjẹ ẹsẹ̀ sì lè mọ̀ mú. Ọmọ Yorùbá ẹ má jòyè aláìmoore. Ẹ jòyè ẹni tó moore jẹ, ẹ jòyè ẹni tó mọ pẹ́ dá. Ẹ jẹ́ ká máa dúpẹ́. Ìdí ọpẹ́ tó yẹ kẹ́ máa dún ti má bẹ̀rẹ̀ sí ní làhán yín nísìn. Bí bàtà ṣe máa ń ké lótú ìfẹ́. Ẹ mọ̀ wípé bí ẹsẹ̀ sì lè mọ̀ mo ṣe bọ́ta sọ̀rọ̀. Ó yẹ kẹ́ máa dúpẹ́, kẹ́ máa jó, kẹ́ máa yọ̀, kẹ́ máa fògo f'Olúwa ni. Kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ọmọ Yorùbá. Ẹ má jòyè aláìmoore o. Ẹ má jòyè aláìmoore mo gbogbo ẹ̀ tẹ̀ ń kí mi. Ẹ bá ti wọlé ètò ẹ máa bá wa like ètò yìí. Ẹ máa bá wa share, ẹ máa bá wa kọ kọ́mẹ̀ntì. Kọ́mẹ̀ntì yìí máa fúlò ló máa fi rìn. Ní àná ẹ̀mejì náà flag TikTok mi lánàá. Àwọn ọmọ wèrè, àwọn ọmọ àfìtọ̀ wẹ́rí, àwọn ọmọ kàwọ́ ǹgan ni ṣé ìyá yín lè fáyìn báyìí? Èèyàn máa dó màálù. Ẹ ká lọ sí Ìjẹ̀bú náà. Pẹ̀lú wọn tẹ́nàntì wa, wọ́n ní ìdìwọ̀ pẹ̀lú life, wọ́n ní ìdìwọ̀ pẹ̀lú normal. Ìṣòro yìí wọnú ilé wa. Jésù láyé mi. Ìmọ̀ tó mú mi àtọkọ mi àtọwọ́ tẹ́nàntì orí sí lásásí, orí POP lásásí lókè. Ọlọ́run yọ wá, òun lọ́wọ́ yẹn pull up fún wa yìí. Àkọsẹ́ yẹn pé fámìlì ni Ọlọ́run lójú kó bá ti kó wa lálẹ́ yìí tó ń sídìí, tó ń sọ èdè tó ń tọ́nú tó ṣe sínú yàrá inú ibi tá a wà nínú ilé. Story time lọ́la mi ò tẹ̀ gbádùn àmì ara mi gbọ̀n ni. Mo tẹ̀ rò pé mo ti kú lálẹ́, mo rò pé wọ́n ti gbé mi lọ ọ̀rẹ́dì, mo ti kú ni. Mo ti kú ọ̀rẹ́dì kan tí mo kọ́ sọ nìyẹn. Mo fi ń kọ́kọ́ gbàdúrà. Wọ́n ṣe ọmọ mi. Ọmọ mi kéré fúnkọ́ mi. Báńdíìtì wà ń pẹ̀rù o. Ó ti kó ṣe bẹ̀ lágbà. Kó ṣe bẹ̀ ibẹ̀ lábẹ́ fún bọ́lẹ̀ tẹ́lẹ̀ pé bí a ká máa lọ. Kàgbà rí báyìí. Ṣé kàgbà rí báyìí sábọ́lẹ̀?
ẹ ṣáà rí ìbọn tí wọ́n yìn. Wọ́n yìí di mí ní bísínẹ́sì mi. Bábí ti sọ pé ọ̀nà tó lé Yorùbá. Wọ́n yìnbọn sílẹ̀. Jẹun, ẹbí wa ń kọ́. Ibi báyìí gan búlẹ̀tì yẹn wọlé ń bíbáyìí. Wàláì. Búlẹ̀tì yẹn wọlé sí bíbáyìí o. Ó dẹ̀ pélé ló wọlé síbẹ̀. Ọmọ no be small o. Ẹgbẹ́ wa sọ abẹ́ lóyún. Alẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó rí kì. Bàbá tó bá ti dín pẹ̀lú ọmọ àgbà kí lọ wọ́n máa pè ọ́ bọ́sì tó bá ti tọ́ ìbá yìí. Ṣé kò sí kí ni ilé aṣọ ọmọ yẹn kó lè máa ṣọmọ yẹn dáná tó gún ẹ̀. Tọ́ọ̀bù ara ṣe tọ́ọ̀bù. Ẹ kà dúró ná. Bandit ti wọ̀ pẹ́rú o. Bandit ti ẹ rí wọ́n tẹ́ bá bá wa láìkè tó yọ́n ló máa attract more viewers tẹ́ bá lọ́gùn yìí kẹ́ láìkè ẹ o ṣùgbọ́n máa ń wá kẹ́ láìkè kẹ́ bá wa share fídíò yìí. Bandit ti wọ Ìpẹ́rù under state wo ni Ògùn state ní Ìpẹ́rù wà Ìjẹ̀bú Ìpẹ́rù ẹ wo bí wọ́n ṣe fi ìbọn bí géètì yẹn ṣe nípọn tó ẹ wo bí wọ́n ṣe fi ìbọn dá pátánì sí lára mistake tí woman yẹn ṣe ni pé kò yẹ kó sọ síta pé bí kò báyìí làwọn sá pamọ́ sí kò yẹ kó sọ síta rárá ẹ wo bí wọ́n ẹ bá wà lórí TikTok tó bá fẹ́ wò wá ẹ máa bọ̀ lórí YouTube wa because TikTok they can flag it at any time Yorùbáwùyí ó kàn fi wà lórí TikTok yẹn lè máa fi wà lórí YouTube and mind you if you are sending request lórí TikTok mi tí ẹ bá lè send at me mi ò ní gbé yín wọlé o ṣé wọn wulẹ̀ send request ẹ wà ní comment section ẹ máa comment because ó dà pé mo á fi page mi lẹ̀ fún everybody free iye kó máa ṣe kan tí wọ́n ń ṣe fún mi Ìpẹ́rù eléyìí Ìpẹ́rù Rẹ́mọ under state wo ló wà Bandit ti wọ Ìpẹ́rù wọ́n wọ ilé lọ báwọn èkó tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ ẹ̀ lọ sóko mọ́ tẹ́ bá kọ̀ tẹ́ sọ pé ẹ̀ lọ sódò mọ́ tẹ́ kọ̀ tẹ́ sọ pé ẹ̀ jáde mọ́ ẹ̀ wọ mọ́tò nípò tó máa jí gbé ní express wọ́n ti wá ń wọnú ilé wá bá ọmọ Yorùbá wọ́n wọ inú ilé lọ bá ọmọ Yorùbá àwọn nǹkan táwọn bá wá fi ń ṣọ́ ìlú nígbà yẹn dà Ìpẹ́rù ibi tí ìpẹ́ ti ru wọ́n yẹ tẹ̀pẹ́rù according to story tí mo gbọ́ according to history tí mo gbọ́ wọ́n ní wọ́n gbé ìpẹ́ kòkòrò máa ń pè ní ìpẹ́ ní Ìjẹ̀bú wọ́n ní wọ́n sọ fún wọn pé ibi tí ìpẹ́ yẹn bá tó wá ti ru sókè ibẹ̀ ní kẹ́ tẹ̀dó sí ohun táwọn bàbá yẹn fi ń gbọ́ táwọn bàbá yẹn fi ń gbọ́ ohun irúmọlẹ̀ nígbà yẹn ibo ló wà wọ́n ti fi láìláìláìláwò wọ́n ti fi gbà lọ́wọ́ wa kò sí wàhálà Bandit ti wọ̀ Pẹ́rù o ọmọ Yorùbá kí ni ṣíṣe Ìpẹ́rù is in Ogun State God bless you ẹnìkan ní Ìpẹ́rù Rẹ́mọ not Ìpẹ́rù Ìjẹ̀bú èyà mi mọ́ o wọ́n ní Ìpẹ́rù Rẹ́mọ but Ogun State ṣáà ló wà God bless you ẹni tẹ́tọ́ pé Ogun State ló wà mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time ṣíṣò yìí bàbá yín kí n tó lọ sí ọ̀dọ̀ Ṣèyí Mákindé ẹ kí lọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàná torí propaganda tí wọ́n sọ ní Kwara mo máa sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tèmi dẹ̀ máa yàtọ̀ lóye sọ̀rọ̀. téèyàn bá mọ̀yàn bàbá mi á mọ sọ̀rọ̀ kan á ní orúkọ tó máa mọ ní mọ̀lá fi jayé ẹni tí ò bá mọ̀yàn wọn ò ní mọ̀ pé Ìgbòho tá à ń sọ yìí ìyẹn jẹ́ lọ́kọ̀ ìyẹn jẹ́ lèmi kọ̀ kò lẹ́sẹ̀ tó lé ní Ìgbòho pàyà mi nìkan rí tàbí pé Ìgbòho pọ̀ mọ́ mi àbọ̀pọ̀ ẹ̀gbọ́n mi nìkan rí talẹ̀ tó lè sọ ọmọ ń béèrè ẹni tó bá lè sọ pé Ìgbòho ló pa ẹ̀gbọ́n mi àbí tó pa bírọ́dà mi nìkan tó jáde kò sí náà n sọ ogun tá a jà ní Mọdákẹ́kẹ́ o tí mo pé ogun nìyẹn ajagun ni tòlẹ́sí tó lè sẹ́ tí yẹn máa ń jagun bọ̀ pé yẹn sọ pé mo gbé owó fún Ìgbòho kọlọ́ bá mi pẹ́ nìkan àsáyà kìlà ní ìṣeré láyé mi kí ni mo fẹ́ fi ṣe ẹgbẹ́ mi náà ní fámìlì kí n má gbowó rẹ̀ nìkan sì fi jẹ́ lọ́wọ́ pọ́ ọmọ rẹ̀ ní ọmọ pàyàwó rẹ̀ kí n tẹnu pẹ̀lú yẹn ní ìṣẹ́nu tàwa ohun tẹ́nu kọ́ ni yẹn jẹ kẹ́yìn yẹn jẹ àtàtà síbẹ̀ mo rò bóyá ẹgbẹ́ nǹkan tó lè Sunday Adéyẹmọ Ìgbòho tó sọ pé òun kọ̀ kí ni Sunday Ìgbòho ṣàkọ̀ because bàtà wọn bọ́ta wọn ló fẹ́ yọ ṣúlú ó fẹ́ yọ kinní kan ó fẹ́ yọ gbá ó fẹ́ yàwó ṣe bí ẹgbẹ́ nǹkan tó lè Sunday Ìgbòho sọ pé òun kọ̀ ẹ pé fídíò yìí old video ni
this is an old video nítorí tí ń sọ̀rọ̀ wípé ìyànjẹ lòun kọ̀ kọ́ máa wọ̀lú kọ́ máa pa àwọn èèyàn wa kọ́ máa wọ̀lú kọ́ máa gbé wọn kọ́ máa bá wọn sùn kọ́ máa ṣe gbá kọ́ máa ṣàwo ó ní nǹkan tóun kọ̀ nìyẹn. ní kẹ́lẹ́bà kó má jẹ̀fọ́ ní kó ní mọ́yìn má rò kọ́ ṣùgbọ́n they are full of propaganda and lies wọ́n parọ́. èso mọ̀ ti pàdídà nípínlẹ̀ Kwara ọmọ ti ń lajà. bẹ́ẹ̀ ni ìyá mi ọkùn. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tó bí òbí fún wọn nílùú bòmí ọmọ ti bí akọ fún wa nípínlẹ̀ Kwara báyìí o. nǹkan tí ó kàn yé wa ń bẹ̀ ni pé àwọn abẹnugọ àwọn tí wọ́n láṣẹ yìí tí wọ́n nífọ̀n tí wọ́n lè kánlẹ̀ yìí wọ́n tiẹ̀ wá jáde kán ṣàlàyé fún wa pé reason tá a fi fẹ́ Sunday Igboho nípínlẹ̀ Kwara rẹ̀ ẹni tó wá táyé kójú tí wọ́n kódù tá a lọ pàdé. táwa náà mọ̀ pé olóbìnrin rẹ̀ ti wọlé àwọn èkúté ọ̀fara mọ́. Which tribe are you? kò yé mi ni o kò yé mi ni o. ṣé bí ọ̀pọ̀lọpọ̀ ìlú ṣe tú nípínlẹ̀ Kwara yìí sọ́tẹ̀ àwọn tí wọ́n wí yìí lọ́rùn ni àwọn tí wọ́n ní wọ́n kán Sunday Igboho gbọ́dọ̀ wáyé àwọn Emirate kìíní kan àwọn kámpù kìíní kan torí àgbọ́dọ̀ sọ̀rọ̀ jù bọ́ sọ̀rọ̀ jù nípínlẹ̀ Kwara yìí tí ó bọ̀ ni nígbà tí ṣe gọ́fúnà Ṣèyí Mákindé ni ló rẹ́dì láti tẹ́tí sí ọ̀rọ̀ aráàlú. ibi tá a sùn látẹ̀mọ́ sí nípínlẹ̀ Kwara o bẹ́ẹ̀ ni ibi tá a sùn látẹ̀mọ́ sí bá a ṣe rìn ni ò tí ì yé mi mọ̀ bó bá yẹ lómi èyí tó bá yẹ dákun ẹ bá wa sọ Sunday conversation kí ló ṣẹlẹ̀ gangan. ọmọ aládìkún wọ̀ pínlẹ̀ Kwara ìròpó ní kí àwọn aṣèjọba ìpínlẹ̀ Kwara múrúwà bíyọ̀ wá èmi ò rò bẹ́ẹ̀. bó bá tiẹ̀ wá ní ẹ múrúkà àbí kẹ́ ẹ múyọ̀ wá tí payín ọ̀bá ka ẹ pa àwọn tọ́rọ̀ kàn kí wọ́n wà. ẹ tó pé gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara pátápátá kan wà. kí ló wá dé kí la ṣe kí ló dé tẹ́ rò pé ìpínlẹ̀ Kwara ó gbọ́dọ̀ dàrú pátápátá. èmi rò pé ẹ̀tọ́ ọmọ aládìkú jókòó ni pé àwọn Fúlàní Yorùbá rèé àwọn Fúlàní Ìlọrin rèé àwọn Fúlàní Kwara rèé. Fúlàní Yorùbá. yóò fi mọ ibi tí ó ṣiṣẹ́ sí ni mébí Yorùbá lójú àlejò bí ojú afọ́jú ni kí wá ló dé kí ló wá dé tó jẹ́ pé ibi tí gbogbo ayé kọjú sí ẹni káwọ́ kẹ́yìn bẹ́ẹ̀ kí ló dé jáde ṣàlàyé fún wa. ọ̀pọ̀lọpọ̀ ní bẹ lóyìn orí láti wálé dìnira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nígbèríko àjàjà ní àwọn ìlú gómìnà wọn ti kúrò níbi tí wọ́n jọba lé lórí. kí ló dé ẹ ṣàánú wa ẹjá lè rìn ká lè yan fadá ìpínlẹ̀ Kwara náà. àgbákò. àgbákan ṣe tí nǹkan tí ìyá yẹn sọ nípínlẹ̀ Kwara bọ́ sọ̀rọ̀ tí ẹ ó bá ọ ni bọ́ sọ̀rọ̀ tí ẹ ó bá ọ ní nípínlẹ̀ Kwara so pé tó ti pé Yorùbáwùyí ò sọ̀rọ̀ nípa SSC map èmi máa ṣe padà ṣàlàyé bá mi gu ẹni mi ò happy mo ẹ̀jẹ̀ ti fi iṣẹ́ dé ni and after this show mo tún lọ síbi iṣẹ́ so mo ṣe pápápá gbèsè àwọn èèyàn ń pè mí Yorùbáwùyí àwọn SSC lè mọ̀ mù tọ́n lọ pé kí Sunday Igboho má wá ó sọ̀rọ̀ nípa ẹ̀ àbọ̀ ń bẹ̀rù wọn bẹ̀rù ta ni èèyàn máa bẹ̀rẹ̀ ẹni tí kò mọ̀ mi ì mọ̀ wọ́n mi ò rí wọn rí wọn ò rẹ́dífáǹtì nínú ayé mi táwọn náà yà sínú 1,000 naira ni ní mo fẹ́ béèrè lọ́wọ́ yín àwọn náà yà sínú $1 àbọ̀ $100 àwọn náà yà sínú $100 pẹ́pẹ́ àwọn náà yà sínú $100 nísìn máa mọ̀ wọn Yorùbáwùyí owó ni tèmi lẹ́yìn owó tún ni pẹ́pẹ́ àwọn náà yà sínú $100 nísìn má ti mọ̀ wọn èmi ò rí wọn rí mi mọ̀ wọn rí ọdúnwé wọn mi ò mọ̀ wọn àwọn alábòsí ni mo ṣe lánàá àwọn èèyàn fi ń ṣe yẹn wọn ní Yorùbáwùyí àbòsí ló ń ṣe ọmọ wọn èmi ò mọ̀ wọn mi ò rí wọn rí mi dẹ̀ fẹ́ mọ̀ wọn torí mi ẹni tí mo wà presentable èmi ò fẹ́ mọ orú wọn so tó fẹ́ sọ gbogbo ìpínlẹ̀ Kwara dà nípa tó kílí já ọ̀nà sí. tó ń jẹ́ sẹ̀ríà yálà tó bá yẹ kó ní ẹ̀sìn bóun ṣe mọ́ àdébí lábẹ́ sẹ̀ríà àdébí ní ẹnu kó láyé ó ti di problem fẹ́ àdúgbò lọ́rùn yẹn. ẹ̀yin èèyàn mi mo rò bóyá ẹgbọ́n nǹkan tí wọ́n sọ ẹni tó ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe ọmọ Kwara o mo kàn fẹ́ kí gbogbo Yorùbá mọ̀ wípé tí wọ́n bá ti kúrò ní Kwara tán tí Yorùbá bá dìde ká pawọ́pọ̀ ká gba Kwara kalẹ̀ tó bá ti kúrò nínú Kwara tán ohun tí wọ́n ń plan láti gbé wá bá wa nílẹ̀ Yorùbá lélẹ̀ ẹ̀pọ̀ play kan lánàá ẹgbẹ́ kan tí ẹ náà sọ
now ìyẹn ni tó bá ti fi mùsùlùmí sílẹ̀ ànábì ní ká pa ọ́ ni ẹ tún wá wo eléyìí náà nísìn eléyìí náà ṣọmọ Kwara èyí tó sọ̀rọ̀ yẹn náà ọmọ Ògùn state ni o nínú Dàpọ̀ Abíọ́dún eléyìí of Ògùn state ìyẹn la play lánàá tó ní wọ́n ní kó pa ọ́ ni eléyìí náà sọmọ Ògùn state lòun náà o òun náà ní kó pa ọ́ ni ànábì ní ká pa ọ́ ni mo tí wọ́n fẹ́ introduce fún wa nílẹ̀ Yorùbá lélẹ̀ you do anything they pa ọ́ you do anything they pa ọ́ you do anything they pa ọ́ they are pípa family this is what they want to introduce to us in Yorùbá land so tí Yorùbá bá kọ̀ láti fi mọ̀ ṣe ọ̀kan ká pera wa ló ká ṣe ra wa ní òṣùṣù ọwọ̀ tá a ṣe ìwọ ni gbè ìwọ làdùbí ìwọ ni gbá ìwọ làwo ànábì ní apá ọ̀nà fẹ́ gbé wá fẹ́ everybody sọ̀rọ̀. nínú sẹ̀ríà dálà tó bá yẹ kó ní ẹ̀sìn bóun ṣe mọ́ ànábì ní lábẹ́ sẹ̀ríà ànábì ní ẹmu kó láyé. ẹmu kó láyé. pírọ́blẹ́mù sí àdúgbò lọ́rùn nìyẹn àmọ́ àti lábẹ́ ìjọba sẹ̀ríà ní abẹ́ ìjọba ẹ̀mú kírẹ́tọ̀ náà ọlọ́ba tó wọ́n sí abẹ́ ìjọba àwọn òyìnbó fọwọ́ fílẹ̀ yẹn bá jẹ lọ títí tí àmọ́ tó wá dé pé ìlú tó ti ń lo sẹ̀ríà àbí stéètì tó ti ń lo sẹ̀ríà tíjọba àpapọ̀ tó ń gbà wọ́n láàyè pé ẹ máa lo sẹ̀ríà wọ́n bá nígbà tí bọ́ọ̀ nábì. àpààní pípa yín ni. bọ́ọ̀ nábì mo ti bá nábì sí yẹ̀yẹ́ àyà ìsìn yẹn tó bá nábì sí yẹ̀yẹ́ ó ti kó nínú iman ó ti kó nínú Islam ẹni bá lè kó nínú Islam ànábì ní gẹ́gẹ́ kí ni. kẹpa. nítorí pé ó léwu ọ̀rọ̀ rẹ̀ léwu ẹni kó láàrin wa ọ̀rọ̀ wa léwu ọ̀rọ̀ tiẹ̀ náà léwu. ìjọba tó fèrè tí ń ṣe ẹbọ tiẹ̀ kí ni wọ́n sọ fún lápò dín ní kó wọlé èjì ni wọ́n sọ fún ilé bọ́ọ̀sì rẹ̀ jọmọ lọ ọmọdé rẹ̀ ìyẹn ní Ọlọ́run bọ ọ̀sà ìjọba ṣe ìgbónúkọ rẹ̀ lápòjọ ìbílẹ̀ ọdún bá jẹ ọ̀dọ́ ẹ̀ máa sọ fún lápò dín ní kó torí ní bákà náà dàgbà ti ní kálukú ọmọ ṣe tiẹ̀ kò síjà ní Màdínà àwọn kẹfẹ́rí bẹ́ẹ̀ Màdínà tí wọ́n ní ojúbọ wọn tí wọ́n ń ṣe wọn Yahudi bẹ́ẹ̀ Nasara bẹ́ẹ̀ kárò. ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad òjíṣẹ́ ńlá ó ti jẹ́ mọ́lú ọjọ́ tó bá fi lè mọ̀. tó bá ti wá gbalẹ̀ Yorùbá tán àwọn ọmọ wa tó yẹ kó lọ sí school of nursing kó lọ sí school of engineering kó lọ kàwé wọ́n yẹn máa ronú lélẹ́yìn sọ̀rọ̀. ṣẹ́ẹ̀rì mọ́lú ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad òjíṣẹ́ ńlá ó ti jáde kó láàrin àwa mùsùlùmí ọjọ́ òun náà ni ò ní gbà ká pọ̀ wọ́n mọ́ because yóò mọ̀ wé pé ní ẹni tí ì ti júmọ̀ yín lára náà ló ti ṣaláìsí yẹn tó fi mú àwọn ewúrẹ́ wọn mọ̀ pé ànábì wa Muhammad ti jáde láyé ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad ọjọ́ òun ni wọn ní gbà ká pa àwọn mọ́ sọ pé sallallahu alaihi wasallam ànábì tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ni ẹni tá a. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allah. Kábíyèsí ọ̀nà. Gbéjégbéjégbéjégbéjégbéjégbéjégbéjégbé o. Allahu Akbar o. Allahu Akbar. Mo fẹ́ gbogbo a máa ronú lélẹ̀. Ó lágbára. Ó ní agbára. Nǹkan ń bẹ. Bẹ́ẹ̀ wá ń ṣẹlẹ̀. Bí wọ́n ti fẹ́ gbogbo a máa ronú lélẹ̀ yìí. Màálù yọba ní pánọ́bì ti kú mi ò nígbà kan pa àwọn mọ́. No, ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ fẹsẹ̀ méjì tí ro gàtẹ́ gàtẹ́. SS lè mọ̀ mù. Ẹni tó bá fẹ́ think about that book Alukuranu. Think about that book. Now, ká tó lọ sọ́dọ̀ Ṣèyí Mákindé. And again, I have one video yet mo fẹ́ play fún pé gbogbo ọmọ Yorùbá. Bí ẹni kọ́kọ́ sọ tèmi àbí kọ́kọ́ play video yẹn. Ṣé kí n kọ́kọ́ sọ nǹkan tèmi ṣe pé èèyàn ọmọ Yorùbá pé kẹ́ má jòyè aláìmoore. Àbí kí n kọ́kọ́ play video tí mo fẹ́ play fún gbogbo Yorùbá tó máa ṣọ́ọ̀kì yín. Ok, ẹ kọ́kọ́ sọ tèmi. Ẹni tẹ́ bá ń wo show yìí. Ẹ bá wa like ètò yìí. Ẹ jẹ́ kó rìn. Ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá kí wọ́n rí wípé ẹ má jẹ́ ká joyè aláìmoore. Gbogbo wa pátápátá là ń pariwo
wípé a fẹ́ orílẹ̀-èdè Yorùbá a fẹ́ kí àwọn irúnmọlẹ̀ kí wọ́n gbà wá kúrò lóko ẹrú wọ́n ní tí àdúrà bá gbà tán apá aládùúrà ò kì í ka èèyàn mi ṣe ń gbọ́ mi wọ́n ní tí àdúrà bá gbà tán apá aládùúrà ò kì í ṣe kíni ẹ mọ̀ yẹ ká joyè aláìmoore fún àwọn irúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá nígbà tí àwọn SS lè mọ̀mù tí wọ́n bọ́ta tí wọ́n ń sọ kọ́tànkọ́tàn lẹ́nu mo bá àwọn Yorùbá ṣe ń bínú bí wọ́n ṣe ń pè mí Yorùbá wuyì ó sọ̀rọ̀ ó ṣe gbá ó ṣàwo mo lémi ò rí bẹ́yìn ṣe ń rí bẹ́mi dẹ̀ ṣe ń rí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin ṣe ń wò yẹn Yorùbá wuyì ó ń dọ́gbọ́n ni ó fẹ́ dá sí ni kí pé mi ò fẹ́ dá sí kí ṣe pé mi ò fẹ́ dá sí ẹ̀yin lẹ pé àwọn bàbá yín ẹ̀yin lẹ pé àwọn ìyá yín ẹ̀yin lẹ pé gbogbo àwọn tẹ́ ẹ gbójúlé gbogbo ẹ̀yin tẹ́ ẹ padà sílé wípé ẹ ṣe ṣìlámù mọ́ ẹ ṣe àjòjì mọ́ ẹ padà tó bá ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ ẹ mọ̀ wípé ẹ ń pe àwọn ẹlòmíì gan ò ṣẹ̀ṣẹ̀ ṣe kò ṣe anything ṣùgbọ́n Olódùmarè gbà wá o ojú agbó wa kò ní gbọ́dọ̀ alẹ́ o ẹ mọ̀ wípé ẹ ń wúre ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín 2 years ago 3 years 4 5 years ago ṣé àwọn tí wọ́n bọ́ta nísìn wípé ọmọ Sudan làwọn ṣé wọ́n bọ́ta náà mo ń béèrè lọ́wọ́ yín àwọn tí wọ́n bọ́ta ń sì pọ́ ọmọ Mádì làwọn ṣé wọ́n bọ́ta àwọn tó ní Senegal làwọn ti wá ṣé ẹ̀yin lẹ ti gibọ̀ wọ́n lọ́fun mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ni o ṣé ẹ̀yin lẹ ti gibọ̀ wọ́n ní ọ̀fun ẹ̀yin lẹ ń sọ wípé k'Elédùmarè kó ṣàánú yín káwọn irúnmọlẹ̀ ṣàánú yín ìyá tí mo play fún yín yẹn tó ń sọ̀rọ̀ lórí íńtánẹ̀tì tẹ́tẹ̀lẹ̀ now 70% Yorùbá tí wọn ò kí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí SS lè mọ̀mù tó ti sọ̀rọ̀ jáde ẹ rí i pé everybody ti lọ turning light ni ẹlòmíì gan fóònù ẹ̀gbọ́n òkìlí ẹ̀ dáadáa yet ó sọ̀rọ̀ tó bá gbọ́ ẹ̀ má ṣèpò báwọn jà ẹ má ṣèpò báwọn jà fúnra wọn náà mọ̀ fúnra wọn lóògùn jẹ ẹ má ṣèpò báwọn jà àwọn tí ọba 33 sá kúrò nílùú tí wọn ò sọ nǹkan kan nípa ẹ̀ tí Sunday Àdìsá ọmọ Adéyẹmọ wá wọlé tó ní kó má wọlé mọ́ àwọn tí wọn ò bọ́ta táwọn yẹn wà pẹ̀lú mi ṣá àwọn tí wọn ò bọ́ta sọ fún báńdíìtì kó má wọ Kwara State mọ́ àwọn tí wọn ò bọ́ta sọ̀rọ̀ nípa èèyàn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ àwọn tí wọn ò bọ́ta kí wọ́n lọ sú àwọn báńdíìtì tí wọ́n gé èèyàn 200 lọ́rùn ní wọ́rọ̀ àwọn tí wọn ò bọ́ta kí wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kó ní Kwara State Èkìtì ní chọ́ọ̀chì tí wọ́n pa ìmọye èèyàn tí wọ́n wá bọ́ta pé wọ́n fẹ́ sú àwa àsáòlà ṣé ẹ rí i pé wọ́n ti fẹ̀dí ara wọn síta báyìí no mo ń béèrè lọ alárẹ̀ God bless you ìyá mi bàbá mi Ṣọlá Gbadé àbí ìyá mi Nọ̀físà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gbọ̀n kó ṣẹ́ṣẹ́ mi láò kí n gbẹ àpò yín ò ní gbẹ tí ẹni ṣòtà ṣe lánàá ẹnìkan pè wọlé sórí ṣó yẹn ó ní àsìkò ti tó àsìkò ti tó yẹn inú mi wá á gbogbo ọmọ Yorùbá wá ń kọ sí comment section pé àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó so ẹ̀yin ò wá rí nísìnyí pé àwọn irúnmọlẹ̀ náà ń ṣiṣẹ́ báyìí ẹ má yẹ ká ju ìyá aláìmoore ẹ má yẹ kọ́rọ̀ àwọn SS lè mọ̀mù ẹ má yẹ kó dùn yín ẹ má yẹ kó bà yín nú jẹ́ ó yẹ ẹ lè sọ̀rọ̀ lórí ẹ̀ o everybody lè sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀tọ́ yẹ kí ni gbogbo wa máa dùn ni ètò bá wà nílùú òyìnbó àwọn fídíò yẹn ẹ máa pín káàkiri ẹ máa fi hàn àwọn òyìnbó tó wà níbi iṣẹ́ yín ẹ máa fi hàn àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ àwọn Portuguese àwọn Spanish àwọn Mexicans ẹ máa fi fídíò yẹn hàn wọ́n wípé àwọn lọ́ọ̀yà kan rèé o àwọn lọ́ọ̀yà kan rèé o wọn ò ní kí bandit máa wọ̀lú mọ́ o ṣùgbọ́n gbà tẹ́ni tó fẹ́ they ban saviour and accept bandits ẹ bá fi hàn àwọn èèyàn àwọn ọ̀gá yín ibi iṣẹ́ sọ̀rọ̀ débẹ̀ wípé abẹ́rẹ́ rí tó bá ti pọ̀ tán kí ló ṣe é ó yà mí lẹ́nu ni tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ni
àwọn lọ́ọ̀yà kan rèé ló fẹ́ sú ẹ̀ tó wá sí kinní ṣùgbọ́n àwọn báńdíìtì wọn ò sọ̀rọ̀ nípa ẹ̀ kékeré gbọ́dọ̀ máa rí fọ́tò wọn kó máa rí fídíò wọn á lè sọ àwọn ọmọ wọn lè fẹ́ kàwé nílùú òyìnbó tó wọ́n sọ fún àwọn ọmọ wọn pé ẹ lọ máa kàwé ní Saudi Arabia ẹ lọ gba físà Oman físà Iranu àti Iraki ní káwọn ọmọ wọn lọ gbà. Let people know them. Share the video to people. Alálẹ̀ ló gbẹnu wọn sọ̀rọ̀ jáde. Àwọn alálẹ̀ ló jẹ́ kí wọ́n pariwo síta. Alálẹ̀ ni wọ́n ní. Àdìsá Bọ́ládìkún. The fear of Sunday Igboho is the beginning of wisdom. Alálẹ̀ ni wọ́n bọ́ tapádìsá. Àdìsá rèé. Ẹ pín ọ̀rọ̀ wọn káàkiri àgbáyé. Ẹ jẹ́ ká yé mọ ewé tí wọ́n jẹ́ àdínà sí bínú alálẹ̀ lọ́dọ̀ tèmi inú tèmi ń dùn ni o because ara àwọn evidence tẹ̀ ń kójọ ara àwọn evidence kan náà tún lè léyìn bàbá tó kọ́ bá ya ní ìbù tó bá lọ ya lóru bàbá tó kọ́ bá ya lóru tó bá lọ ya ní ìbù tó bá jẹ́ wípé ọmọ padà ní pé tó pọ̀ mọ́yọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan sọ lánàá ara àwọn evidence nínà wípé ọba 33 sá kúrò láàfin ní Kwara State wọn ò sọ nǹkan kan ṣé ẹ̀yin wa tẹ̀lé padà lẹ̀ ló ń ṣiṣẹ́ nísìn it's an evidence tẹ̀lé pa àwọn alálẹ̀ ló ń ṣiṣẹ́ àwọn alálẹ̀ ló tì wọ́n bọ́ta lọ́dọ̀ tèmi o mi ò mọ̀dọ̀ ti yín o lọ́dọ̀ tèmi inú tèmi ń dùn gan pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wípé mo tó sọ lánàá lórí show mi pé àsìkò ti tó á jẹ́ wípé àsìkò ti tó tẹ̀lé pa àsìkò ti tó nísìn àsìkò ti tó àwọn tó ń bọ̀ta ìyálàyà àwọn máa nílò ti wá ẹjọ́ sẹ́yìn lẹ ti gibọ̀ wọ́n lọ́fù no mo ń béèrè lọ́wọ́ yín ni àwọn tó wá láti Sudan tí wọ́n bọ̀ta tẹ̀lé tí ń forí balẹ̀ fún wọn ṣéwù àkàrà mọ́kàláwù dùdú lákàláwù ẹ̀kọ́ lákàláwù àmọ̀là lákàláwù àwọn tẹ̀yìn ṣéwù fún tẹ̀yìn forí balẹ̀ fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìbọn náà ti bọ̀ta yín sìn wọ́n ní Fúlàní làwọn wọ́n ní Sudan làwọn ti wá wọ́n ní Mali làwọn ti wá wọ́n ní Senegal làwọn ti wá ẹ bá mi gbé àwọn ọrùn mọ̀lẹ̀ ga ẹ bá mi gbé Ṣàngó Olúkòso àyàrá àná ga ẹ fi bàfọ́ ya oríire Ọbàtálá mojúbà o ẹ júbà gbogbo ìmọ̀lẹ́lẹ̀ Yorùbá pátápátá ẹ máa dúpẹ́ ni yes àsìkò ti tó wọn ò máa bọ́tà sọ̀rọ̀ ni wọn ò ní gbádùn tí wọn bá sọ ṣe bó wà nínú Bíbélì náà pé ọba ò ní sinmi àti tó bá dá kinní kan kí ló kọ ẹ àti tó bá dá lọ́lá wọn ò ní sinmi ọkàn wọn ò ní balẹ̀ àti sinmi God bless you ọkàn wọn ò ní balẹ̀ ọ̀nà mind no go touch ground ẹ̀yin fúnra ṣebí fúnra El-Rufai ló fẹ́ nu ara ẹ̀ sọ wípé jẹ́ kí àwọn tó fẹ́ bá wọn jà tó ń bá ń báyàn jà ìkọ́ máa kú nínú àwọn ni ó ní kó lọ bèrè lọ́wọ́ Yar'Adua ṣé Tinubu náà ti gibọ ẹ̀wọ̀n El-Rufai lẹ́nu gbàtà El-Rufai máa fi sọ wípé àwọn kí ló wípé ẹ̀ àwọn fóònù Aso Rock àwọn àìjáàkì àbí àwọn táàpù ẹ̀ ní ṣé evidence ò wà Yorùbá mo believe pé fídíò yẹn yẹ kí gbogbo everybody lọ ẹ máa kó pamọ́ as evidence ti ń jáde àsìkò ti tó it's enough evidence for us so mo mẹ́nu kó bẹ̀rẹ̀ díẹ̀ náà gbogbo ọmọ Yorùbá tẹ́ máa fi mọ̀ pé àsìkò ti tó mo fẹ́ play fídíò kan fún ẹjọ́ kó dáadáa o ẹjọ́ kó dáadáa torí ẹlòmíì lè yíbọ lórí ṣíà bí ṣe máa ṣọ́ọ̀kì ní tó ẹlòmíì lè yíbọ èmi kọ́ ni mo sọ fún màálù àtẹwé pànàbì ti kú o ìjọ tí màálù bá mọ̀ pé ànábì ti kú jẹ́ ilẹ̀ nílé onígbàkẹ́ ìjẹun mọ́ àdẹ̀ máa jẹ ṣíkìn ẹjọ́ ẹ bá mi láìkè ètò yìí fídíò tí mo fẹ́ play ẹlòmíì lè yíbọ lórí ṣíà ẹjọ́ ìjòkó dáadáa torí Ọlọ́run mo fọlọ́run ọba bẹ̀ Yorùbá nǹkan ti ṣe wá o nǹkan ti ṣe wá. Hey, knows the once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Osun State. Osun State. Ẹjọ́ èmi mo ní mi ò gbóyìnbó kí lorúkọ ẹ tún sọ.
fídíò yóò funny o ẹ máa gbé yóò funny but kò funny sọ̀rọ̀ jàre Ibrahim. This is Tunde knows the once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Osun State. Osun State? Yes. Which tribe are you? Okebale. Which tribe are you? Ẹni tẹ́ ń wò yẹn ọmọ Fúlàní ni wọ́n o ẹ máa gbọ́ lẹ́nu pé Fúlàní ni wọ́n bí pé wọ́n bí kan pé what is your name ìyẹn ní Ibrahim wọ́n wá ń bì kejì pé how about you ó ní Ọ̀ṣun State ohun tó believe ni pé wọ́n ń béèrè lọ́wọ́ pé ọmọ ìlú wo lòun ó lọ́mọ Ọ̀ṣun State wọ́n ní pé where are you from àbí kí ni ìyẹn tẹ̀ bí ó wá ní Òkèbalẹ̀ these are Fulani boys kí ló dé ṣé wọ́n flag ṣó wa ni ogun jà yín bí fẹ́ lòdì 2 hours lórí show yìí tẹ́ bá gbọ́wọ́ lé mo lè lo 4 hours máa pàtó bí wọ́n ṣe ti máa lo 4 hours kékù ni Yorùbáwùyí Fúlàní ni tí ò mọbi tó ti wá mọ́ tó ń pèrè ní ọmọ Òkèbalẹ̀ ní Ọ̀ṣun State ó ṣọ́kì Fúlàní kò mọbi tó ti wá mọ́ ẹ̀rímù rẹ̀ nínú ogun burúkú ó ń pèrè ní ọmọ Òkèbalẹ̀ ní Ọ̀ṣun State Òkèbalẹ̀ ló ti wá lọ́ṣun State ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ wá gbé fámìlì yín o ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ ẹ wá gbé fámìlì yín o sọ̀rọ̀ jà ọmọ Òkèbalẹ̀. This is Tunde knows the once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Osun State. Osun State? Yes. Which tribe are you? Okebale. Which tribe are you? Ṣé Yorùbá ni ẹ ni? Fulani. Fulani ni ẹ? Yes. Fulani bẹ̀tẹ̀ ọmọ Òkèbalẹ̀ ní Ọ̀ṣun State. Kò yà yín lẹ́nu báyìí. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun State tẹ́wàá ń pè ẹ̀nà ọwọ́ sókè ní comment section. Mo fẹ́ rí ẹ̀yin ọmọ Ọ̀ṣun State tẹ́wàá níbi bíi ẹ̀nà ọwọ́ yín sókè ní comment section ẹ̀jẹ̀ torí Ọlọ́run. Tẹ́ẹ̀bà náwó sókè. Ẹ tẹ́wàá lórí TikTok tẹ́ẹ̀bà send at me a lè gbé yín wọlé o. Àníyẹ́kẹ́ rìpọ́ọ̀tì wà bẹ́ẹ̀ rìpọ́ọ̀tì wà lánàá. Tẹ́ẹ̀bà ti send at me a lè gbé yín wọlé. Ẹ̀yin ọmọ Òkèbalẹ̀. Ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ lọ́ṣun State. Ẹ̀yin dà. Màá láwọn ọmọ Òkèbalẹ̀ ọ̀tẹ̀ lálejò ọ̀ràn ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ ẹ̀yin dà gbogbo ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ ẹ̀ní gbogbo ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ wá gbé bírọ́dà yan ọ̀hẹ́sì gbogbo ẹ̀yin ọmọ Òkèbalẹ̀ ẹ wò múra ó ti múra tó lójú rẹ̀ so ọmọ Ọ̀ṣun State ẹ̀yọ̀ kan ló wà níbí ẹ má parọ́ ọmọ yín o ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ọmọ Ọ̀ṣun State ni yín o. Ayé bàbá mi dárúkọ àwọn ìlú yẹn lọ́tún stéètì. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun ọwọ́ yín dá ẹ jẹ́ ká lọ́wọ́ yín o. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun Ìkírun. Ẹ̀yin ọmọ Ìkírun ẹ bọ́ta o. Ẹ wá gbé bírọ́dà yín. Ọmọ Fúlàní ni ọmọ Òkèbalẹ̀ ni. A padà fẹ́yàwó lọ́ṣun. A padà bímọ síbẹ̀. Àwọn ọmọ ẹ̀rọ máa wá kó wàhálà báwọn ọmọ tí gẹ́gẹ́ bí àwọn SS lè mọ̀ mù bó ṣe fẹ́ máa kó wàhálà báwọn ọmọ Yorùbá ṣé bẹ́ẹ̀ tí ń gbọ́ nísìn ẹ̀yọ́ ọmọ Ọ̀ṣun State wọ́n jápa àwọn Ọ̀ṣun já padà wọ́n ní Òṣogbo l'Òkèbalẹ̀ wà ṣèbọ́tún State náà ni ẹ̀yọ́ ìrẹsì ẹ̀yọ́ ọmọ Ọ̀ṣun State Ifẹ̀ ẹ bá mi pe Bẹ́lílì ọ̀nà ti sùn Bẹ́lílì àwọn wèrè ẹ bá mi pe Bẹ́lílì kó wá káwọn búrọ́dà ẹ o Iléṣà Ọ̀ṣun State gbogbo ẹyọ ọmọ Ọ̀ṣun State ẹ wá káwọn búrọ́dà yín ẹ wá kó àwọn kó ara inú mi dùn lé ni pé ẹyọ ọmọ Ọ̀ṣun Ọlọ́run fi sáì mú yín lé mi lọ́wọ́ báyìí ẹyọ ọmọ Ọ̀ṣun State Ọlọ́run mú yín lé mi lọ́wọ́ báyìí bí ṣe máa dì yín mú rè lẹ́nìí màá ní sọ pé mo gbò yín jìgìjìgìjìgìjì ẹyọ ọmọ Ọ̀ṣun màá gbò yín jìgìjìgìjì lórí iṣó yìí ẹ wá mú bírọ́dà yín sọ̀rọ̀ jàre ọmọ Òkèbalẹ̀ Fúlàní ọmọ Òkèbalẹ̀ kò funny o this is not funny Fúlàní ọmọ Òkèbalẹ̀ this is serious
ìtọ́ tó máa sọ fún àwọn ọmọ ẹ wá ti gbọ́ ọ̀kan lẹ́nu ẹ. Mọdákẹ́kẹ́, Ìlóbù, Ifọ̀n, Ìníṣà, Oṣù tí Oṣù nàbí Oṣù. Mọdákẹ́kẹ́, Ìlóbù, Ifọ̀n, Ìníṣà ẹ bọ́ ọ̀tàyọ̀ ọmọ Ọ̀ṣun ẹ wá gbé brọ́dà yín o. Come and carry your brother. Ọmọ Òkè Baálẹ̀ Fúlàní ọmọ Òkè Baálẹ̀ ní ọmọ Òkè Baálẹ̀ ní l'Ọ̀ṣun state. Ọmọ Òkè Baálẹ̀ l'Ọ̀ṣun state. Ogun ti jà. Ogun jà o. Osun state. Osun state? Yes. Which tribe are you? Òkè Baálẹ̀. Which tribe are you? Ṣé Yorùbá ni ẹ ni? Fúlàní. Fúlàní ni ẹ? Yes. Kí lorúkọ? Okay, Balilin is from Ondo. Yes, Balilin is from Ondo. Balilin is from Ondo. Fulani from Osun state too, so Fulani from Osun state. Ni ẹ ni? Fúlàní. Fúlàní ni ẹ? Yes. Kí lorúkọ Fúlàní ẹ? Fúlàní. Ó ti gbàgbé. Mo ti gbàgbé. Ó ti gbàgbé. Ṣẹ́rí kò ní orúkọ Fúlàní mọ́. Ọmọ Fúlàní kò ní orúkọ Fúlàní mọ́. Kò tún wá mọ́ bí tó ti wá mọ́. Tó ti ní agboolé wọn ní Òkè Baálẹ̀. Tó bá wá di ọ̀la, á lóun fẹ́ jẹ baálẹ̀. From Baálẹ̀, á lóun fẹ́ jọba. Sọ̀rọ̀. Ṣó ń san rent ní Òṣogbo ni àbí ò san rent? A kọ́lé síbẹ̀. Ẹ kọ́lé sóṣogbo? Èló ló kọ́lé yẹn? 20 million. 20 million naira. Àwọn ọmọ kékèké méjì tẹ́ ń wò yẹn ni wọ́n kọ́ ilé o 20 million láwọn fi kọ́ ilé sí Òkè Baálẹ̀. So àwọn ọmọ Òkè Baálẹ̀ ni 20 million naira ni wọ́n fi kọ́ ilé sí Òkè Baálẹ̀. Ta ló talẹ̀ fún wọn? Ta ló ta ilẹ̀ fún wọn? Ṣé àwọn ọmọ Ìgbò ń talẹ̀ tiwọn báyìí? Ṣé àwọn ọmọ Ìgbò ṣé wọ́n ń ta ilẹ̀ tiwọn 20 million? Ẹnìkan bẹ̀rẹ̀ how can Fúlàní bí Òkè Baálẹ̀ ọmọ Òkè Baálẹ̀ ṣé mi ni mo sọ ni? Ẹ bá bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ tó bá fẹ́ wò orúkọ tẹ fi ń wò wá lórí TikTok kí náà ni màá fi wò wá lórí YouTube à ń play video ẹ̀ èmi kọ́ ni mò ń sọ ẹ wá wojú wọn èmi kọ́ ni mo sọ wọn lọ́mọ Òkè Baálẹ̀ làwọn kí lórúkọ wọn ní èdè Fúlàní wọn láwọn ò rántí orúkọ àwọn mọ́ Àdìgún náà ń jẹ́ ń sìn ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin jẹ́ àbùdù ọmọ Fúlàní ń jẹ́ Àdìgún ọmọ Yorùbá sìn á nationalize lọ sí London Italy America gbogbo ẹ̀ àwọn ti nationalize láti inú igbó wá sórí ilẹ̀ Òsókè Baálẹ̀ few years to come ní sẹ́ńtì ò mọ́lẹ̀ kò mọ orúkọ Fúlàní ẹ̀ mọ̀ á fẹ́yàwó á lè padà jẹ baálẹ̀ azal bẹ́ẹ̀ pàṣẹ ń bèrè lọ́wọ́ Mr. Lẹ́ni kí n máa bèrè lọ́wọ́ ẹ̀ ń bí mi pé àṣà o gbàtẹ́ ń bí mi nísìn tálẹ́ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ o. Our community just tied up kí ni ìtumọ̀ ẹ̀ ìyá mi tó yìn ok ẹ ń bí mi tálẹ́ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ tó pẹ́ ẹ̀fọ́ wa tàpù ni o Mr. Richard ta gbé wọlé tó ṣì wà ń bẹ̀ ẹ ń bí mi tálẹ́ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ o àwọn tó ń bí mi sì pé àṣà ò kí ni tálẹ́ ní kí n bèrè èèyàn kan sẹ́ni kí ni sì mo fẹ́ gbé wọn wọlé ìyá wa tó sẹ́ni àti ìyá wa tó yàn bí bàbá wa ni ẹ sẹ́ni request ká gbé yín wọlé àṣà ò bá wo sọ̀rọ̀ jàre má dá wọn lóhùn má dá wọn Yorùbá lóhùn ọmọ Òkè Baálẹ̀ l'Ọ̀ṣun state. Ó ń san rent ní Òṣogbo ni àbí ò san rent? A kọ́lé síbẹ̀. Ẹ kọ́lé sóṣogbo? Èló ló kọ́lé yẹn? 20 million. 20 million naira? Bẹ́ẹ̀ni ló kọ́lé yẹn? Bẹ́ẹ̀ni. Are you serious? Olówó ni ẹ sọ pé olówó ni mí? Olówó ni èmi. Olówó ni èmi. All right, so I want to ask you one question. Okay. Èló ló ra fóònù ẹ? 150. 150 million? Bẹ́ẹ̀. 150,000. 150,000 naira. Mo like fashion ọ̀rẹ́ ṣọ́ọ̀rẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi tí mo jọ ń gbélé kan ni. Tẹ́ ẹ jọ ń gbélé kan ni. Bẹ́ẹ̀. Ó yá sọ pé kó ṣe swag fún wa. Sọ pé kó ṣe swag fún wa. Ó yá mẹ́tò. Lọ́bí ayé. Ẹ nà tẹ́lá mi mẹ́tò. Kò gbọ́. Kò gbọ́. Ayayayaya. So mo fẹ́ kó pronounce nǹkan tí mo wọ. Mr. Richard ẹ bá gbọ́n sókè ká tó continue ẹ bá wa like ètò ẹ bá fẹ́ ká continue show yìí o kí máa play ẹ̀ fún yín o kẹ́lẹ́ mọ̀ pé Yorùbá àti wọ ṣinṣinṣin ọmọ Òkè Baálẹ̀ l'Ọ̀ṣun state ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ wá gbé brother. alẹ́ méjì náà flag show mi lánàá méjì bẹ́ẹ̀ ni tó pé mi ò gbá ni àìní o.
fáfáàn. Mọ́ bá jà o. Sọ̀rọ̀ Ọlọ́run ó ṣe ti bàbá Sunday Igboho kò ṣe bá jà. Wọn ò ṣe bá jà gbogbo eléyìí tí ń ṣe Amẹ́ríkà ìmọ̀ àbí USA. SS lè mọ̀ mọ̀. Ṣẹ̀rí ó kàn ń tara ní ara ń ta wọn ni. I understand ara ń ta wọn ni. Ẹni tá ń bẹ́ lórí tó jẹnu tó tún jẹnu ní ẹnu. Kí ló kù tó bá ṣe? Báwo tó máa kẹjọ lọ bẹ́ẹ̀ so wọ́n kàn jẹnu ní ẹnu. Èmi ọ̀rọ̀ kò tẹ́ sọ̀rọ̀ tó ń sọ èdè sílẹ̀ Yorùbá ẹ̀tẹ́lẹ̀ bá ń sọ fún kọ̀ọ̀mọ́ fúláṣí ọ̀fun mi because èmi àgbọ̀ náà ló fún wa ní ìṣẹ́gun náà yìí. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ti fún wa ìṣẹ́gun níbi tá a fẹ́ dìbò gàdé máa dìbò lágbára Ọlọ́run. Ọdẹ kẹ́yìn náà bẹ̀rẹ̀ fún iṣẹ́ gidigidi. Ọmọ fún ní òkun àtàgbára. Àṣẹ o, àṣẹ o. Ọjọ́ ẹ̀mọ́ fi ṣe àti bẹ́ẹ̀ ṣe máa sọ ọmọ ọwọ́ tí ọmọ Yorùbá àṣẹ àṣẹ. Bàbá wa kí lẹ rí sí àwọn ọmọ òkè baálẹ̀? Àwọn Fúlàní ọmọ òkè baálẹ̀ kí lẹ rí sí sà? Tó bá yá ìyá ọmọ ìyá nǹkan tó máa kílẹ̀ náà. Àwọn tó bá yá o. irú wọn náà máa dàgbà a máa gbà wọn láàyè wọn á lọ sílé ìwé nílùú wa wọn á máa ní kó kò nínú gbogbo tó ti lọ ń bá màálù sùn wọn á wà nílùú wa wọn tó bá yẹ kí wọn ti wá di lọ́ọ̀yà wọn láwọn MSS imam. 70% wọ́n máa wá gbógun tí wàá ń lè wa. tó bẹ́ẹ̀ máa yá àti dánù yẹn mọ̀ ayé àwọn bàbá rẹ̀ kì í ṣe ayé àwọn ọmọ ẹ̀ ayé àwọn ọmọ ẹ̀ ti yàtọ̀ ayé àwọn bàbá rẹ̀ bàbá náà ní sùúrù wọn ní ẹ̀kú ẹ̀ mọ́ ní sùúrù ẹ̀ ní àwọn ọmọ ṣe ní sùúrù mọ́ wọ́n fẹ́ gba ìtọ́ wọn padà tó oníkálukú ọmọ bàbá ọmọ àmọ̀ ìyá àjọba tásìkò ní ẹ̀ka ìjọ pàdé jẹra wọn ni wọ́n ní ọjọ́ tá a bá mọ́kò la máa là ọjọ́ tá a máa mọ́kò tá a máa tá a máa là sí ti sùn ti gbà á ti mú ọ̀rẹ́ nìkan báyìí. so àsìkò ti tó báyìí lẹ́yìn náà ń sọ yẹn o. bẹ́ẹ̀ni o àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó. mo ti sọ mo ní bàbá tó wà lókè yẹn bàbá yẹn àṣẹ ni ọlọ́run bàbá yẹn ṣe àná ẹ̀wò àná ẹ máa wòran mi ò ṣọ́kọ̀ máa dìbò fún Tinubu ńlọrin o. bàbá ti gbà tẹ ẹ má dìbò fún bàbá ti wọlé ọ̀rẹ́ dì. bẹ́ẹ̀ ni ẹ dìbò a ti wọlé. ẹ ṣeun Yorùbá wuyì. báwo ẹni sùn lórí fóònù ẹni sùn lórí fóònù. Bàbá yẹn ṣé ẹgbẹ́ ẹnìbọ̀ tó bá ń pariwo àgbá ìfọyà ẹjẹ́ kó máa pariwo lọ ẹ̀kọ́ wọ̀ọ́rẹ́ ẹ̀fín wọn lẹ̀. ó dáa. bẹ́ẹ̀ tó bá débi tá a ti fẹ́ wọ́n tó bá jọ pé ẹ̀fẹ́ yàgbẹ́ wọn ní. fúrálà ẹ ṣe ẹ bá gbó sókè lórí fóònù. Yorùbá wuyì kò ní lẹ́yìn kò ní ọmọ ilé ẹ̀rí àṣẹ fọmọṣẹ́ Èdùmàrè. ẹ bá mi kí àdìsá àdé. àwọn àgbọ̀. yẹn nọ́mbà wà ṣẹ́rí nọ́mbà 2 ni pé mo mọ̀ pé ní voice ẹ jọ̀ọ́ àsìkò tó fún gbogbo àwọn àgbónà láti máa ṣe òòṣà wa because àwọn pípọ̀ ìfẹ́ kó orí burúkú bá àwọn àgbónà yìí àdẹ̀ nígbà táwọn bàbá kan bá pọ̀nàpọ̀nà kí gbogbo ògbónà ọmọ ògbónà kan kọ́ lọ já ewé lu bàbá yẹn kọ́ lọ gbó pamọ́ létí ò bá wọ̀ because wọ́n ń pa àwọn èèyàn olùsílọ́jà US àbí kí ló lórí burúkú yìí sọ kó sọ̀rọ̀ rí o lájọ́ tó ti pẹ̀yàn ní gbogbo ògbónà. kí ló tó máa sọ̀rọ̀ àwọn ọmọ bàbá ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹni kò sọ̀rọ̀. ó máa ń jáde àwọn US àlá ló máa pa gbogbo ẹgbẹ́ wọn àlá ló máa pa gbogbo ẹgbẹ́ á pa ń tọmọtọmọ àsìkò tó ẹjọ́ bá wa máa pariwo jẹ bá ní ṣe fúgàmù ẹjọ́ torí Ọlọ́run ní Yorùbá wuyì. mi ò dákẹ́. kí gbogbo wa ní gbóònà kó ní káàkó máa lọ ṣe òṣìṣẹ́ adé wọ́n sì ìwọ́n tàwọn ilé ìfẹ́ fi ẹ̀sìn ọbẹ̀ fi bá tiwa jẹ́ ni o. bàbá mi ojú ti là ṣẹ́ni tó ọ̀rọ̀ tó ra bọ́tà sọ yẹn ẹ lọ sórí TikTok nísìn kódà àwọn ìyá arúgbó bọ́tà wọ́n ń gbé wọn ṣépè. so eléyìí sì tí wọ́n ṣe yé maybe ní pé àwọn orúmọlẹ̀ ló jẹ́ kí wọ́n sọ̀rọ̀ síta so everybody ti mọ̀ lógun ti ń jà wá nílẹ̀ gbóná nísìn everybody ti mọ̀ kí là ń dara wa láàmú àwọn orúmọlẹ̀ ló ń ṣiṣẹ́. àwọn akẹ́ ìwé ẹkùn á lè da ìwé ẹkùn láyè ọba gbọ́dọ̀ ọba kọba nígbàdàn tó bá lọ sọ pọnàpọnà kó juwọ́ sórí àpèrè yẹn ni. ìtàn onígbàgbé Abdulrahmanu Abdulrasaki gómìnà Kwara State ní 2026 ìtàn onígbàgbé ẹ láyé ànígbàgbé ẹ. tó wá fẹ́ fi ẹ̀mí ẹ̀ fún wa kọ́nà má jẹ́ fẹ́ mi ẹ̀ lọ sí.
ẹ̀mí Ìgbòho ò ní bọ́ ẹ̀mí ẹ̀ ò ní lọ sẹ́ni tí wàá náà ló wá ṣe Èdùmàrè ìyàwó tó yẹ bá wa mí ìtẹ̀ ẹ̀jọ́ àti máa sọ fún ẹ̀jọ́ àsìkò tó kí gbogbo wa ká padà sílé ẹ̀sìn wọn àwọn olúmọlẹ̀ wa ó lé burúkú náà ará lọrin yìí àwọn ọmọ lọrin yìí àwọn ọmọ Fúlàní wọ́n ní bẹ́ẹ̀ máa kó wa pọ̀ bẹ́ẹ̀ máa sọ wá di kọ̀ọ̀kan náà à ń ṣe kọ̀ọ̀kan náà náà. a máa sọ̀rọ̀ màálù mọ̀pánà bíi ti. ẹ̀yin ṣe ìyàwó ẹbí ìyàwó ṣe sàrà àwọn òfin ìyàwó ti sàrà àwọn ayẹyẹ nínú wa aṣáwó àtàwọn lọ́rin òpapọ̀ ìbọn àti lọ́rin òpapọ̀. àtẹ̀ǹṣe ọ̀kan náà. àwọn ìṣe kankan náà báwo ni wèrè tó ní máa sọ pé àwọn yàrá díẹ̀ ló fún un lóru ṣé ìgbọ́n lọ sí. àní ẹ má bàbá wa ọ̀dọ̀ lọ́ba ló lọ. ẹni sùrùsà èmi ní tẹ bá ń bínú wípé àwọn ss lè mọ̀ mú bọ́ta sọ̀rọ̀ bí wàtá bá ń ṣe ìwà aláìmoore ni bàbá mi ẹni bá ti pé òun ń bínú bí àwọn ss lè mọ̀ mú ṣe sọ̀rọ̀ bí wàtá bá ń wà aláìmoore fún àwọn orúmọlẹ̀ Yorùbá ni bàbá mi àwa kọ́ láti ẹnu bọ̀ wọ́n àwa kọ́ láti igi bọ̀ wọ́n lẹ́nu tó fi ń sọ wípé Kínní làwọn ti wá Senegal làwọn ti wá Mali làwọn ti wá Burkina Faso làwọn ti wá Gambia làwọn ti wá ṣé gbọ́dọ̀ kọ́ láti ẹnu bọ̀ wọ́n lẹ́nu àwọn ẹ̀kọ́ láti igi bọ̀ wọ́n lọ́fun tó fi ń pọ̀ tinú wọn jáde ẹ wo nísìn tẹ́bọ̀dọ̀ sórí TikTok Facebook YouTube káàkiri láti àná tí àwọn ss lè mọ́ mu ti sọ̀rọ̀ even àwọn ìyá tí wọ́n mọ̀ ọgbọ́n tọ́kí ní sí mi lójú gbogbo àwọn tí wọ́n ń bẹ̀rù wọn tẹ́lẹ̀ láti sọ pé bọ́ wá sọ̀rọ̀ wọ́n pa ọ́ ni gbogbo ìyá yẹn wọ́n everybody wá ń gbójú bọ̀tà everybody wá ń ṣe fídíò pé ọba 33 kúrò ní ààfin nílùú Gbónà ní Kwara State bọ́tà sọ̀rọ̀ condemn àwọn bandits kó máa wọ̀lú wá ètò wọn fẹ́ wá gba àwọn èèyàn lọ́wọ́ bandits ẹ̀ wá ní kó máa wọ̀lú wá gba àwọn èèyàn tó ti ṣẹ́rí inú tèmi ń dùn o Yorùbáwùyí inú mi ń dùn gan pàtàkì tó sọ yẹn tí ẹ bá gbọ́ ẹṣin nínú mi látànà kò ní kọsẹ̀ inú mi ń dùn gidi pé wọ́n sọ̀rọ̀ yẹn síta ẹ mọ ibi tí fídíò yẹn ti rìn dé ẹ mọ iye àwọn tó máa jẹ́ ọmọ Ògbónà tó pèsè wà lẹ́yìn odi tí wọ́n lè lọ sílé mọ́ ẹ mọ tó ti mọ̀yàn nílùú òyìnbó tó máa gbé fídíò yẹn lọ fáwọn tó yẹ pé wọ́n lè gbà wá àwọn bàbá ẹ mọ iye ọmọ tó máa gbé fídíò yẹn lọ fáwọn bàbá wọn àwọn ìyá wọn pé ẹgbọ́n táwọn arábí yìí sọ everybody tó ń bojú wọn ò bojú mọ́ àtàná ẹ̀ ń sìn mo lẹ́gbẹ̀ẹ́ íńtánẹ́ẹ̀tì ṣe ń gbóná everybody ti ń sọ̀rọ̀ sí wọn pé ó ti so ó ti clear báyìí ọmọ Yorùbá ṣó clear ìkìlẹ̀ ṣó clear àwọn alálẹ̀ náà ń ṣiṣẹ́ àwọn gbogbo àlà ń pa lálẹ̀ èèyàn alálẹ̀ gbà wá o ilẹ̀ Yorùbá gbọdọ̀ bàjẹ́ o àwọn tó ní ilẹ̀ Yorùbá ni wọ́n sọ̀rọ̀ ni wọ́n ti fún wọn lọ́rùn báyìí o àwọn tó ní ilẹ̀ Yorùbá wọ́n ti fún wọn ní ọrùn wọ́n ti gbé ẹpọ̀n wọn sórí gas cooker iná yẹn iná bọ̀ọ̀lì ni wọ́n ti yí sí ẹpọ̀n wọn ń gbóná lọ́wọ́ yìí wọ́n máa fọ́ tẹnu wọn tán wọ́n máa wíwìkúwì wọ́n máa fọ̀fọ̀kúfọ̀ ayé máa rí wúde ha ayé máa rí ẹtọ́ jẹ́ àfitẹ́ bá sọ tẹnu yín àfitẹ́ bá pọ̀ tán ayé bá mọ orí ẹni tẹ́ ẹ jẹ́ tó mọ orí èèyàn tẹ́ ẹ yà ẹ níbalẹ̀ ọkàn yóò níbalẹ̀ ọ̀nà àmáyé ló bò touch ground fúnra ara yín báyìí lè máa sọ pé ẹni báyìí lè jẹ́ fáyé èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ o mo dúpẹ́ ẹ ṣeun gan àmì o àṣẹ Èdùmàrè èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ yín kọ́ṣẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ torí èmi dúpẹ́ o èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ o èmi dúpẹ́ tó yẹ kó máa sọ̀rọ̀ táwọn ilé ss lè mọ ọmú bọ́ta o so everything mẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kó máa kà ẹ bá wa gbọ́n sókè wá lórí dáa. hello ma à ń gbọ́ yín o àjọ ń ṣètò ní Yorùbá we move à ń gbọ́ yín sà. ẹ ṣe gidi gan ni mà ẹ kú iṣẹ́ Ọlọ́run ló lọ pẹ́. máa túbọ̀ máa fi ṣẹ́ yìnyín lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run ọba láburú ò ní ṣe yín kò ní ṣọmọ yín kò ní ṣọkọ yín lágbára Ọlọ́run àti gbogbo wa náà ẹ ṣe gidi gan mà ẹ má bínú bí mo ṣe sọ̀rọ̀ lánàá yẹn inú bí mi gan. èmi ò rántí mọ̀. inú bí mi gan because gbogbo àwọn Fúlàní yẹn ẹni tó bá lárò jinlẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo máa gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ní Kwara dẹ̀ tí wọ́n ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe káàkiri gbogbo Nàìjíríà lápapọ̀ mo máa fi ṣírò ara mi pé ní tó bá jẹ́ pé mi gan ni kinní yẹn ṣẹlẹ̀ sí ńkọ́
so nǹkan tó yẹ kí gbogbo wa máa rò nìyẹn irú àwọn olórí burúkú lọ́ọ̀yà àbí kí ló pe rẹ̀ yẹn tó yẹ kó fi ṣírò ààrẹ wípé àbí kó tẹ̀ fi ṣírò àbúrò ẹ̀ wípé àzúmi tó bá yẹ pé irú àbúrò ẹ̀ lọ́wọ́ tẹ̀ àbí àbúrò ẹ̀ lóbìnrin àbí ìyàwó ẹ̀ lọ́wọ́ tẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́básùn fún ìyàwó ẹ̀ nígbà tó yáyé pé ní mò ń gbọ́ nínú program bàbá Èkìtì sọ wípé ní wọ́n sọ pé obìnrin kan ní bóyá bàbá ńlá ni lẹ́yìn tí wọ́n gbé obìnrin yẹn lọ wọ́n wá ní pé kí wọ́n wá san 20 million naira obìnrin yẹn gbọ́ láti máa sọ wípé ní kò nídìí pé wọ́n ń sanwó kankan pé because tó bá sanwó yẹn wọ́n kàn waste owó ni pé because òun mọ̀ pé òun ò lè survive òun máa kú because àìmọye ọkùnrin náà ti bá sùn àìmọye àwọn olórí burúkú yẹn wọ́n ti bá sùn níbo lórí burúkú lọ́ọ̀yà yẹn wà àbọ̀wò gbọ́ ogun kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé kò gbọ́ ogun kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. àwọn máa support àwọn family wọn náà Yorùbá ni kò dìde Yorùbá ni kò dìde. àwọn dẹ́ mọ̀ yìí pé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gbogbo wọn mọ̀ sí gbogbo wọn àjọ mọ̀ sí àtẹ́mí àwọn àti gbogbo wọn pátápátá gbogbo àwọn Fúlàní Ìlọrin yẹn gbogbo wọn náà mọ̀ sí àtàwọn olórí burúkú ọmọ Yorùbá tó ti jọ ìwọ̀n tó ti darapọ̀ mọ́ wọn gbogbo wọn mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbónà àdẹ̀ nígbà ó ti bẹ̀rẹ̀ nìyẹn mo kàn fẹ́ fẹ́ léyìí sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ẹjọ́ torí tọ́ náà because nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara yẹn tí wọ́n bá fi lè jẹ lọ Ọ̀yọ́ ló tún kú o Ọ̀yọ́ tó bá dẹ̀ ti dọ́yọ̀ tó ti dé Ìbàdàn ó ti dé Èkó ó ti kárí Ògùn state. ṣebí Fúlàní kan ló sọ pé ọmọ Òkè Baálẹ̀ lòun lógùn state lọ́sùn state ní imagine ọmọ Òkè Baálẹ̀. Imagine tó ń sọ pé òun ọmọ Ọ̀ṣun state tó pè ọmọ Òkè Baálẹ̀ lọ́sùn state imagine that. ọmọ Òkè Baálẹ̀. bí wọ́n ṣe máa ń penetrate àwọn èèyàn káàkiri nìyẹn wọ́n máa wá jọ̀gálé yín lórí. èmi dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ tí mo sọ ń dọ̀wọ́ ni mo sọ pé gbogbo àwọn Yorùbá ẹni kọ̀ tí Fúlàní bá sì jẹ pírẹsidẹ́ǹtì kò tẹ̀ yẹ kí Fúlàní máa jẹ pírẹsidẹ́ǹtì lọ́kọ̀ọ́ kò yẹ kí Fúlàní máa jẹ pírẹsidẹ́ǹtì láwọn Yorùbá gan lórí kò yẹ kó máa jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí tàbá rò dáadáa báwo ni àwọn nonentity àwọn máa fi tọ̀wẹ́ rí. àwọn ẹranko yẹn ṣe máa jẹ pírẹsidẹ́ǹtì lé Yorùbá lórí imagine that. àwọn máa fi tẹ̀wọ́ rí ló jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí. pẹ̀lú gbogbo ìyẹn tó ń fún ọmọ Yorùbá ó ṣe máa wá jẹ́ Fúlàní ló máa jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí. àmọ́ nítorí náà kọ́ bàbá Tinubu ẹjọ́ torí tọ́ náà ẹ̀yà wá pẹ̀lú àwọn wèrè yẹn fún wa ní gómìnà state yóò àfẹ́báwọn ṣe mọ́. Gómìnà state we want to manage ourselves afẹ́ manage ara kò sí nǹkan kọ̀ wá anybody ló lè ṣẹ̀sìn tó wà wù ó bá jẹ́ Christian ó bá jẹ́ aláwọ̀ ó bá jẹ́ àrẹ́sìn àbáláyé ó bá lè jẹ́ mùsùlùmí kó bá bo ní kálukú kó pàtì. àwọn ò tí ẹjọ́ àṣẹ́sìn ní Ìgbónà. àwọn ò jàjà ẹ̀sìn. àwa ò ní Ìgbónà àjàjà ẹ̀sìn o. àwọn jàjà ẹ̀sìn. ẹ̀sìn tó bá mú ẹ kó ṣe ò bá máa bọ́gi kó máa bọ̀ ò bá máa síyàn kan ànábì àwọn ò ní pa nílùú Ìgbónà. àìmọye káàkiri àgbáyé àwọn ẹlòmíì wà wọn ṣe mùsùlùmí wọn ṣe Christian wọn ṣàbáláyé wọn ṣe kankan wọn dẹ̀ ti tó yẹ. ẹ̀yàwó àkínṣe kankan náà o Tinubu àkínṣe kankan náà. gbogbo àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká jàjà ẹ̀sìn o kò sí nǹkan tó kàn wá pẹ̀lú já ẹ̀sìn o àjàjà ẹ̀sìn o ẹ jẹ́ ká lé àwọn Fúlàní olórí burúkú yẹn ká flush wọn out of Yorùbá land we need to flush them because they are all bastards. ẹ má lo èdè tó ṣe kíní lórí péèjì mi ẹ̀dá kan. wà lálẹ́ yìí o olóòlù ìgbòho fámìlì mi lálẹ́ yìí pẹ̀lú wọn tẹ́nàntì wa ó ní ìdìbò pẹ̀lú life bẹ́ẹ̀ ti ti wọ̀ pẹ̀lú ìṣòro yìí wọ́n lé wa Jésù láyé. agbésùmọ̀mí ni wọ́n terrorist ni wọ́n gbogbo ayé ló ti mọ̀ wọ́n ní terrorist. nítorí náà àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ẹ ló máa ṣe ń gbọ́ mi mà. à ń gbọ́ yín sà ń gbọ́ yín. ẹ jẹ́ ká dìde
ẹ jẹ́ ká dìde because ẹ wo nǹkan tí ilé Haúsá kojú lọ́wọ́ yìí ẹ wo nǹkan tí màmá kan sọ lẹ́ẹ̀kan yìí pé ní Yorùbá Fúlàní kò sí nǹkan kan tó ń jẹ́ Yorùbá Fúlàní o kò sí nǹkan kan tó ń jẹ́ Yorùbá Fúlàní. ẹ bá wa sọ fún wọn o kò sí nǹkan kan tó ń jẹ́ Yorùbá Fúlàní. ẹ bá wa sọ fún wọn o Fúlàní Fúlàní ẹ má máa dà pọ̀ rárá ẹ má jẹ́ ká máa dà pọ̀ Fúlàní Yorùbá is Yorùbá òun la àwọn Haúsá ní ìsìn àwọn kan ti ń separate ara wọn wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ Haúsá Fúlàní. gbogbo ayé ni ò fẹ́ bá wọn ṣe. Haúsá is Haúsá Fúlàní is Fúlàní. gbogbo ayé ni ò fẹ́ bá wọn ṣe. ẹ ṣe mọ. ẹ jọ torí tọ́lọ́run ẹ má jẹ́ ká máa dà pọ̀ rárá ẹ jẹ́ ká dìde so bàbá wa olóyè Adéyẹmọ Ọlọ́run bá wà pẹ̀lú wọn o lágbára ajagun ńlá Ọlọ́run bá wà tì wọ́n lẹ́yìn lágbára Ọlọ́run ìmọ̀ ọ̀tá ò ní ṣẹlẹ̀ ọmọ Adéyẹmọ lórí lágbára Ọlọ́run bàbá Tinubu náà Ọlọ́run bá wà pẹ̀lú wọn á wà pẹ̀lú bá ọmọ Yorùbá wọ́n lọ bàbá mi ẹ máa bẹ́ tó bàbá. ẹni tó bá fẹ́ wá wo fídíò tá a fẹ́ play ní Kwara State ẹ máa bọ̀ ní orí YouTube àti wà lórí TikTok through our say we don't see the video ẹ subscribe ẹ jẹ́ àti subscribe sí YouTube channel Yorùbáwùyí kílẹ̀ ń lóde ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí many people will call me Yorùbáwùyí gbà ó lè máa ń ṣe show agbóhùn lè máa ń ṣe show mi ní yàgò tí mò ń ṣe show so yìí ní nǹkan ni màá fi san bills mi ní yàgò tí mò ń ṣe show ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ tẹ subscribe button yín ẹ tẹ notification bell yín sí all ẹ bá dẹ̀ wà lórí ètò wa yìí ẹ máa bá wa like ètò èrò pọ̀ tó ń wò wá èrò tó wá ń wò wá yìí ẹ wá bá wa ẹ like ètò yìí ẹ share báwo ló ṣe fẹ́ rìn ẹ ká gbé kọ́ọ̀lù ẹnìkan náà ká tó gbé kọ́ọ̀lù tí ẹ má ti wọlé ṣe ẹ ká gbé kọ́ọ̀lù ìyàwó àti mo fẹ́ play fídíò kan ìyàwó Tóyìn ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ lẹ́yìn ìyá yìí lẹ́yìn tí mò ń pè yìí ẹ bá wa gbóhùn sókè ẹ dákun. ẹ fún ìtòmọ̀. àjọ ń ṣètò yìí. ó lágbára ọmọ mo fẹ́ dá sí ẹ̀wọ̀n kan tí ṣòwò ẹ̀ mà ṣe rí Ìlọrin yẹn ṣe mọ̀ orú emir tó ti wà nílọrin yẹn emirate àti àwọn Yorùbá wa kò sí ni ó dàbí different kíní lóníkálukú ní àwọn yẹn dẹ̀ fẹ́ gba ìlú ni wọ́n wò pé àwọn máa ń fi tá ìgbàlú ni wọ́n máa ń fi tá ìgbàlẹ̀ pé Ìlọrin yẹn ajagunbalẹ̀ ni wọ́n ajagunbalẹ̀. afọgbọ́njalè ni wọ́n máa ń jalè wọ́n máa ń gbàlú onílùú ẹ wo nǹkan tó ń ṣe fáwọn Haúsá wọ́n máa ń fọgbọ́n gba nǹkan ní nǹkan ọmọ lọ́wọ́ àwọn Haúsá ń ké lọ́wọ́ báyìí wọ́n mọ wọ́n wá bọ́n ṣe máa gbára wọn lẹ̀ tó nísìnyí tí Chief Sunday Igboho ti lọ sí Kwara part of Kwara lọ́dọ̀ àwọn èèyàn wa ń bẹ̀ yẹn ó wá tún wá kù sí ọwọ́ àwọn èèyàn wa ń sìn bẹ́ẹ̀ ṣe sọ pé oníkàkú ti ń gbé ojú jáde wọn ò gbúdọ̀ dákẹ́. ẹ rí àwọn ìyá tó ń bọ̀ta TikTok àwọn ìyá tó wọ̀ ẹ fọ̀ ní pọ̀ mẹ́rin bá mi tán kámẹ́rà ẹ bá mi tán kámẹ́rà ìyá kan ṣe ẹ bá mi tán kámẹ́rà mo fẹ́ sọ. wọn ò gbúdọ̀ dákẹ́ nítorí pé ẹni tó fẹ́ gbà wọ́n òun ti ṣó pé òun rẹ́dì Ọlọ́run dẹ̀ ti fọ̀tá wọn hàn wọ́n wọn ò gbúdọ̀ dákẹ́ odidi ìlú bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ gbà á ni o wọ́n fẹ́ kúkú gbà á papọ̀ ẹgbẹ́ ẹni tó bá máa lọ kó lọ wọ́n fẹ́ lé kálukú wọ́n fi báńdíìtì lé kálukú lọ bọ̀tọ̀ Ọlọ́run ò ní gbà fún wọn Ọlọ́run ò ní gbà fún wọn ẹ wo ilẹ̀ Yorùbá ni náà orú wàhálà ò wà nílé ìta Yorùbá táwọn Yorùbá wa kò sí ọ̀hún wo la lọ bá dòwò pọ̀ wọn ìbá Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run kọ́wọ́n èèyàn máa pariwo àti àwọn ọ̀dọ́ àtàgbàlagbà everybody báwọn fẹ́ padà sílé ọ̀wọ́n kò dẹ̀ sí kọ́ tó gbọdọ̀ ṣe ọ̀wọ́n wọn fẹ́ ti Sunday Igboho lọ wọ́n fẹ́ o ọ̀wọ́n fẹ́ nítorí pé wọ́n fi pé àwọn máa fi ọgbọ̀ngbọ̀n gba ibi tó kù ní wọ́n fẹ́ gba gbogbo Kwara State ní wọn ò dẹ̀ mind àti lé everybody sọnù. bí o ṣe wọ́n bá pa wọ́n dànù. mind bẹ́ẹ̀ ni ẹ wo jẹ́bà yẹn náà ẹ wo nǹkan tí emir yẹn sọ tó ní Aláàfin ṣe lọ kí wọn níbẹ̀. Aláàfin ṣe lọ sí jẹ́bà. ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.